tọ̀ kògókògó lòun agogo dùgbẹ̀ lòun akèrègbè ẹkú lébà ìlàkàrà lé ẹrìnwá ìlàkérù ọ̀nà tábárí ẹni tó jọ bíi mélòó kan ẹkú àti náà làkìrẹ ni o èmi ọmọ yín olólùfẹ́ yín rèé ọlámilékan ló kọ tí mò ń jẹ ọládòkun ló kọ àbá tó bí mi lọ́mọ ọlápìrìsẹ́ńtà ní ló kọ táyé fi ń gbé mi lárugẹ èmi lọ́mọkùnrin orí afẹ́fẹ́ pèdèpèdè ní mi tí mo pèdèpèdè títí títan pèdè ta lọ́rẹ̀ mo wá jẹdẹjẹdẹ gbàgbéde kí á ní mo sáré pọmọ lédè kú agbédé àní kí mẹ́rin lọ́fẹ́ àti pèdè tèmi gbàgede lédè tàbára parí gan tó sọ pé òun ò de ṣòkó wájú mi èmi àfẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín torí mo mọ̀ parẹ́ lọ́tàn jẹ ọlápìrìsẹ́ńtà èmi ò jẹ́ tanra mi jẹ tó rọ́wọ́ sí báyìí kò ṣejú wèlé bàbá mi èmi ní ìjẹ̀ṣà onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká èmi lọ́mọ ẹlẹ́ni ẹ̀wọ̀lẹ̀ ìjẹ̀ṣà ní mórí àpọ̀nàdà mo ń kí yín káàbọ̀ sórí ètò yìí ètò wa tá a pè ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè lórí móhùnmáwòrán ọmọlúwàbí tv tá a tàn káàkiri àgbálá ayé nílẹ̀ yìí àní tó tún fi dókè òkun ẹ̀yẹ kọ̀ọ̀kan ló ẹ tẹ̀lé wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí facebook àtọmọlúwàbí tv náà ni ẹ lò òfin àti wò wá àti gbọ́ wa pẹ̀lú àwọn ètò wa yòókù gan lórí youtube náà àní ẹ fọ́lò wa ń bẹ̀ àtọmọlúwàbí tv ni tó fi mọ instagram ẹ mọ tẹ̀lé wa kájọ mọ kọ́mọlùbọ́ lórí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè nínú àti mọ ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ tó gbà tó kọ tó gbì tó jẹ́ pé táyì náà bá gbọ́ ẹ̀mí kanlẹ̀ ẹ̀ní ha mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé ẹ wò mí àìrìn jìnnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ẹ̀dá tó bá rìn jìnnà láyé yóò rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ẹni tó tún wá pọnmọ ní làwọn fi mọ́ ń káàkiri àgbáláyé láti mú wá fún yín lórí tuntun tó Adékúnlé Yusuf ní olóòtú ètò yìí mo kí gbogbo àwọn tájọ ń bẹ ní agbára ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì títọ̀ sẹ̀yé kí ni mo ní wá fún yín gan fún títọ̀ sẹ̀yé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan rèé wọ́n pè mí wọ́n ní ọlá mo ní wọ́n ní àná máa bọ̀ kó wá sáré dẹdẹ kó máa bọ̀ kó wá wo nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò wa mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ládùúgbò ìsàrà ní ìlú ìsàrà náà nílùú Ìjẹ̀bú Rẹ́mọ nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ láàrin ìyálé àti ìyàwó ẹ̀wọ̀n Nàìjíríà kí là ń kanjú fún kí là ń nira wa lára fún ganan ẹ wò mí ẹ̀dá ti dá wa kọ́là ìwọ tá a fẹ́ tá a gbé ọ sínú ilé olówó ìwọ tá a fẹ́ tá a gbé ọ sínú ilé ọlọ́lá ìwọ tá a sì fẹ́ tó wà lọ́wọ́ ní àárín bíi méjì àbí tá a gbé ọ sínú olórogún bá ti kọ́ pé ìpín tí ó sì rí nù gbàkádàrà kó mọ́ fomi lò ó ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan ló wáyé o láàrin ìyálé àti ìyàwó wọ́n pè mí ọlápìrìsẹ́ńtà mo débẹ̀ mo fojú ara mi rí tìyálé tìyàwó làwọn méjèèjì ìyálé ní ìrùn ọkọ mi o ń ṣe dáadáa síyàwó ló bá fowó kan kú èjì ló bá wọ ẹ̀yìn nǹkan báyìí lòun ó ṣe ló bá gbalẹ̀ aláwo lọ ilé aláwo tárábìnrin yìí gbà lọ́wọ́ wípé pé wò ó nǹkan kan tá a kọ̀ ṣe fún ọ ni pé lọ mú irun rẹ̀ wá kákòbọ ìyàwó rẹ̀ torí ta bá ní pé ká lè kú òní ọkọ̀ yóò tún padà wá nígbò jẹ́ kó bímọ já bọ ìyàwó rẹ̀ ká ìyàwó rẹ̀ ni tó bá ní irun náà dà tàbá ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ yóò jẹ́ tèmi ní tó bá wù mí nímọ̀ fọmọ rẹ̀ ṣe ló bá ní kò sí wàhálà ló bá lọ ibì kan sì ní ìyálé àti ìyàwó náà tíjọ́ ọjọ́ ni máa ń ṣe irun òǹdírí kan ni àwọn bí méjèèjì ni máa ń bá wọn ṣe irun èyí ìyálé ó ti sọ fún dìrì pé wò ó tíyàwó mi bá ti wá dàgún bá mú irun rẹ̀ kan bá ń fi pamọ́ nǹkan kan báyìí wà tí mo fẹ́ fi ṣe mo kàn fẹ́ fi wò bí ọ̀dọ̀ tèmi ó jiná jura wọn lọ ó sà lo skóòpù bí àṣà àwọn eléèbó ó lo skóòpù fún dìrì dìrì náà wá wò pé kò sí wàhálà báyìí ẹni tó bá ní kíláàsì ò láṣẹ mọ̀ nkí òun náà ti mọ inú ayé ó ti gbogbo ó fẹ́ fi ṣẹṣẹ ẹ̀bí ni ìgbà tí ìyálé gangan wàá ṣerun ó wá mú irun kékeré lórí ìyálé fún ara rẹ̀ ó wá mú pamọ́ kété tíyàwó wà kò sọ kankan fún ìyàwó kò múrun ìyàwó ṣerun ó lọ ń tiẹ̀ kété tíyàwó délé ìyálé mi ẹ wo ohun tí mo ṣe ẹsẹ kíndìnkà ẹsẹ kìnìkan wọn yọ mọ́ra wọn ní tẹ́lítìkà ẹ̀wọ̀n Nàìjíríà nǹkan bẹ lókè ìpẹ́ wò mí ẹni tí ó kàn wá táwọn ọmọ òwúrà kí ló ti mo fi tẹ́lítìkà ní tẹ́lítìkà èèyàn ọmọ Nàìjíríà ìyàwó yóò mọ̀ pé ìyálé a mọ̀ sùn kété tí wọ́n gbé irun ara wọn tí wọ́n yọ mọ́ra wọn tán ìyálé ó bá gbalẹ̀ ó ń dìrí lọ pé wá iṣẹ́ tá a rán bá mú òun dà ó ti ṣe gbogbo ẹ̀ ó ti plọ́ọ̀mù bí àṣà àwọn ọmọ sí wọ́n ló ti plọ́ọ̀mù ló bá ń fún bá fún nírun gbà ìyálé bá mú irun ló bá mú wọ lọlé aláwo òkú mọ inú ẹni tí ń ṣe ló bá fún kan mu ojú mọ́ra àwọn pé lẹ́yìn ọjọ́ bíi méje òwò mi iṣẹ́ ọ̀dáhùn oògùn tí ò jẹ́ ọmọ Nàìjíríà ewo rẹ̀ lókù kan ní ọjọ́ keje tí ọjọ́ keje ṣe ń mọ́ níyàwó ni ìyálé bẹ̀rẹ̀ sí ní pariwo
èmi ni o ha èmi ni o ló bá yaṣọ mọ́ra rẹ̀ lọ́rùn ló bá bẹ̀rẹ̀ sí ní kà pòròpòrò ọjọ́ keje náà pè mí wọ́n ní ọlá pìrìsẹ́ńtà wọ́n ní ìmọ̀ sáré tètè bọ̀ kó ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbèrè ìyàwó wa bẹ̀rẹ̀ sí ní kà nǹkan báyìí ló ṣẹlẹ̀ ọkọ mi ní fífẹ́ hàn síyàwó ọkọ mi ní ṣe nǹkan báyìí síyàwó tí yóò fi hàn àwọn ọmọ mi ilé ẹ̀kọ́ private school ni àwọn ọmọ ìyàwó mi ń lọ public school ni ọmọ tèmi ń lọ ó sọ sí ìnáwó ni wọn lù wọn fi fowó kan kéjì pé kóun bá yàyà wọn wèrè ní tóun bá wí fọkàn lọ kó mọ̀ ṣe láì mọ̀ pé irun ìyálé gangan ló ń dìrí irun fún ìyálé nìyálé sì mú lọlé alájò bá jó nǹkan kan pọ̀ mọ́ra wọn ló bá yà ìyálé wèrè ìyálé tó bá gbádùn láàrin ìṣẹ́jú bíi 10 yóò fi bí 20 wákàtí yóò fi ya wèrè kí là ní la wà lára fún náà wòmí ìwọ ìyálé tá a fẹ́ yàwó lé ọgbà bẹ́ẹ̀ kó òwe kádàrá ni ìwọ ìyàwó tá a fẹ́ yà lé lé ọmọ wò pé mo ti débi tí wọ́n ṣèrò ayé mi kà wòmí gbà bẹ́ẹ̀ kó gòkè o ìyá mi náà rèé kó gbogbo nǹkan kó jọmọ lọ létòlétò àwọn fúlàní la rí tà ń pariwo àwọn ìjọba wa la rí tà ń pariwo ogun táwa gan fi ń jara wa lábẹ́lẹ̀ ó ju nǹkan tí àwọn nǹkan yìí gan tí wọ́n gbé fún wa kí là ń kan ju owó fún kí là ń kan ju ọ̀là fún kí là ní la wa lára fún ọlá pìrìsẹ́ńtà fi ń ké tantan fún wa lórí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì pé ẹja tiẹ̀ mọ̀ ní sùúrù káwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tọ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tọ̀sẹ̀ rere o ìyálé ó ti ya wèrè kódà ó ti bùgìjẹ káàkiri gbogbo ìlú Ìjẹ̀bú Ìṣàrà pè mo ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan wáyé ládùúgbò Àgbàdá nílẹ̀ Ìbàdàn wọ́n pè mí wọ́n ní ọlá pìrìsẹ́ńtà mo ní wọ́n làwọn Fúlàní ni wọ́n náà tún ti ń dà wọ́n láàmú káàkiri àdúgbò ìgbà tí àwọn ò lọ ọbẹ̀ alágbára ńlá kan tó ní àdúgbò iná wọ́n pa sójà kan wọ́n tún pa civil defence kan ní gbogbo wọn bá sọ pé àáfà àdúgbò lẹ̀ á ṣe kíní kan mo ní ẹ̀ mọ́ fún àdúgbò lẹ́yìn ìjọba wa Àgbàdá ní àdúgbò Àgbàdá ńlẹ̀ Ìbàdàn dákun gbogbo ètò aláàbò ẹ̀yin operation burst ẹ lọ bẹ kẹ lọ tẹ lọ fojú wọn kẹ fi hàn mọ bó ẹ wọ bẹ lọ kẹ burst wọn dànù ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè yìí ó wáyé ládùúgbò Àgbàdá wọ́n pa civil defence kan wọ́n pa àmì kan àti alágbádá kan náà bí wọ́n ṣe pa wọ́n bẹ̀ lọ ẹ wò ẹ lọ bẹ kó tó di pé wọ́n tọ́ wá ní pé kíní yóò kàn mí kọ̀kọ́ ó lè kẹni tí ó kàn wá bó bí olórin kan ṣe kọ́ ó ní tọ́ba ní kò kàn wá ó lè sọ tàbá ní kó kàn wá o lè sọ ó lè kẹ́ni tó kàn wá o láfi ní tọ̀ kó má lè bá àkẹ́ni tí ó kàn wá la fi fọn eré sétí ẹ̀ láyé lórí ìkànnì móhùnmáwòrán Ọmọlúàbí TV lọ́lá pìrìsẹ́ńtà náà fi fọn eré pé ẹ̀yàn operation boss ẹ̀yìn ètò aláàbò ló ẹ lọ ọbẹ̀ gbogbo ibi tí wọ́n ti ń dà lóru káàkiri ilẹ̀ Nàìjíríà kódà kẹsẹ̀ ìlú Ìbàdàn nìkan kẹsẹ̀ Ọ̀yọ́ state káàkiri àgbálá ayé gan ẹ lọ ọbẹ̀ kí ètò ààbò kí ètò àlàáfíà kí ó lè bá àmúlẹ̀ tọ̀ a ò ní rí jù báyìí lọ lórí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè fún títọ̀sẹ̀ bíbẹ̀ láwọn ọbẹ̀ ọbẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò àwọn ò lọ lónìí a ó tún padà wà níjọ́ mẹ́jọ ẹ̀dá tó bá ní amọ́bọ̀ ńlá ní débá mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìta àjọṣe tó fi dùn tí gbogbo fi kàn sí Adékúnlé Yusuf Ọmọlúàbí iná olóòtú ètò mi Ọlámilékan náà ń bẹ ní agbára pẹ̀lú mi ó dó gbágbágbá bí white náà ń bẹ ní agbára ó ní ó ní ọlá pìrìsẹ́ńtà ó ní o máa lọ ó ní kò ní sí nǹkan kan Elizabeth Adéríbigbé ó náà ń bẹ ní agbára mo dúpẹ́ mo rí ọ Yusuf Taiwo ó náà ń bẹ ní agbára tó gbogbo yín pátá mo kí yín lóko àwọn wọ̀nyí lèmi ọmọ yín olólùfẹ́ yín fi ń dágbére fún yín Ọlámilékan ló kọ mi tí mò ń jẹ́lẹ̀ kan sí ọlọ́dọ̀kùn ló kọ bá tóbi mi lọ́mọ ọlá pìrìsẹ́ńtà rèé olóko táyé fi ń gbé mi lárugẹ èmi lọ́mọkùnrin lórí afẹ́fẹ́ gbèdégbèdé ní mi tí mo gbèdégbèdé títí tí náà fi dà lọ́rẹ́ mo wá délé gbàgbé èdè kí á ní mo sáré pọ̀mọ́ lédè kú wá gbèdé kí mẹ́rin ọ̀rẹ́ fún àti pèdè tèmi gbàgede lédè ẹ wò mí tàbárápá yìí tó ń sọ ọ́ pọ̀ wọ́n de ṣòkó mo fẹ́ gbọ́ ẹnu rẹ́rìn torí pé mi jẹ tara mi jẹ èmi ní ìjẹsà onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká èmi ò rọmọlẹ ọmọ ẹlẹ́ni ẹ̀wọ̀lẹ̀ títí jẹ́ mímọ̀ táwọn ọmọ pàdé àwa láwọn wá ẹ̀yìn láwọn bá ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di ẹnu mi tó sọ pé lórí ọ̀fẹ́ àti sọ mí mò ń wí pé Ọmọlúàbí TV àtàn káàkiri àgbáláyé o ó dàbọ̀.